Àdìjú mọ̀ gbọ́ tiẹ̀. Àgbáwo fún ọ̀pọ̀ ọ̀sẹ̀ mi. Mo ní o ra fóònù fún mi láti ẹjọ́ ò ra fún mi. Tó bá yẹ kó o bá ní fóònù lọ́wọ́ nísìnyí. Irú Pablo tó ní kí n lọ gbówó fún nísìnyí. Tó ní lọ gbówó fún. Klọ́ọ̀bù ló wà. Màá ti mọ̀ pé klọ́ọ̀bù ni tí mo fi dààmú lọlé. Má bínú. Ọ̀rọ̀ rẹ yé mi. Nǹkan tó ń sọ ní ìsìn nípa ọ̀fẹ́ fóònù. Mo fẹ́ fóònù. Tó bá tún lè bá ṣe kan tó bá ní bá ń fi làpì sí. Ọ̀fẹ́ làpì náà. Ìsìlẹ̀ mọ́mọ́ ló kẹ́sẹ̀ wọn. Níwà tí ń ṣe sí báwọn. Okay, make I call back, abeg. Make I call back. Ọ̀rọ̀ rẹ yé mi Àdìjú. Màá wá nǹkan tí ń ṣe sí. Tó bá tún lè bá ṣe kan tó bá ní bá ń fi làpì sí. Ọ̀fẹ́ làpì náà. Níwà tí. Ẹ ti ṣe arákùnrin. Adesi say you dey talk about phone for that place. Yẹn bọ́dà mi mo fẹ́ ra fóònù fún. This one? You wan buy phone for am? You don fuck up. You see, make I tell you, for this Nigeria, especially Lagos State, where I just dey come from, if you wan buy phone or accessories or any other gadget, na Cribster Gadgets, na dem be the ogbonge one wey go give you the better one wey you want. Just go to shop 6 Aramiji Street, Computer Village, Ikeja, Lagos State. Sọ̀rọ̀ ìwádìí olójú arákùnrin. E sure for me now. If you no sure for me, I no go talk about am. Make I shock you, I dey come. Make I shock you. See, this is iPhone 12. Shock am now. Shock am. It is ele papare. Pampa. See, this is Apple MacBook Air 2021. Shock am. Èmi náà ti ń gbọ́. Apple laptop. Apple. You dey see am? Na only Cribster Gadgets for Lagos. Na dem fit give you. Before I come out here, I go give you their phone number. Àdìjú, onda. He's gone. Yo, ex. You don't go. Let's go.